Bọ́yìn ìlú Kútọ́nù la wà yìí mo wà ládùúgbò tán gbómẹ̀. bẹ́ẹ̀ni P4 18. àbá oníṣòkòtò kẹ̀mbẹ̀ bàbá. ewé láà funfun ni Allahu Akbar. láà funfun ni má bọ̀ Alábí. àní ẹja kọ́ra wa lẹ́kọ̀ọ́ ọlọ́run má jẹ́ ọ̀dàrú fún wa. àmín o. àmín àṣẹ. má jẹ́ ọ̀dàrú fún wa. àmín o. bàbá Àlàkẹ́ sá. tí a bá wa egbò láà funfun náà. á ja ewé rẹ̀ náà. èso rẹ̀. à ń gbọ́ sà. bàbá Àlàkẹ́ sá. á tún lọ di láà pupa ok. á wa egbò rẹ̀ ọ̀dà. á ja ewé rẹ̀ ọ̀dà. èso rẹ̀ náà. á fẹ́ fún ọ̀bọ̀kún Allahu Akbar. ẹni ká jo ẹ bá lọ́mọ kan lókèèrè ẹni kọ́ mi fọ́kọ̀ mu Allahu Akbar. báyé bá wọ́n bá wà níbi èrò pàápàá jùlọ bí ẹ bá jó lóṣèlú àbí ń tajà ní ọjà ńlá. olúwa o. Bàbá Àlàkẹ́ sá.